Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi, ẹ kú gbádùn àsìkò yìí o. A kú weekend, a kú bójú ọjọ́ ṣe rí. Ẹ ṣe gan ni. Bẹ́ẹ̀ ni o. Wọ́n ní látijọ́ yìí tí Queen Naomi bímọ, wọ́n ní bàbá rọ́pò pé kò tíì dé hospital láti lọ kí Queen Naomi nítorí bàbá ní ara òun fà, òun strong. But nígbà tí bàbá wá regain strength ẹ̀, ló bá ní bàbá yọjú sí Queen Naomi. Kábíyèsí gbé lọ síbi tí Queen Naomi wà. So bàbá wá wọlé orí Naomi, ó dẹ̀ rí àwọn ìbẹta. Wọ́n ní bàbá ò mọ bó ṣe ń ṣe òun. Pé bàbá ní tí wọ́n bá gẹṣin nù òun kò ní kẹsẹ̀. Wọ́n ní bàbá ṣe wọlé gbára báyìí, wọ́n ló bẹ̀rẹ̀ sí ní bless Queen Naomi. Ló bẹ̀rẹ̀ sí ní súre fún Queen Naomi. Ló súre fún Queen Naomi, bó ṣe ń súre fún Queen Naomi, ló súre fún àwọn ìbẹta. Ló súre fún àwọn ìbẹta. Wọ́n ní kì í máa ṣe kékeré. Wọ́n ní ìdùnnú ṣubú layọ̀ pẹ̀lú Naomi àti bàbá kábíyèsí àti kábíyèsí fúnra wọn. Wọ́n ní kì í ṣe kékeré o. Pé bàbá wá sọ wípé, ẹ wo bá àwọn ọmọ yìí ṣe jọ kábíyèsí. Pé méjì jọ kábíyèsí. Bíi pé kábíyèsí pọ̀ wọ́n ni. Bí obìnrin kan nù wọn pé ó jọ Queen Naomi ní rẹpẹtẹ. Kì í ṣe kékeré o. Wọ́n ní bàbá tún bẹ̀rẹ̀ kí àdúrà mọ́lẹ̀ o. Wọ́n ní kò sí àdúrà tí bàbá yẹn ò ṣe. Queen Naomi, àwọn ọmọ yìí máa mọ́ ẹ lọ́wọ́. Ó máa mọ́ kábíyèsí lọ́wọ́. Ó máa mọ́ wọn lọ́wọ́ ní ìdílé Adéwùsì. Àwọn ọmọ aládé yìí Ọlọ́run dìídì mú àwọn yẹn wá fún wọn. Àsìkò táwọn ọmọ yẹn wọlé sí ìdílé kábíyèsí, ayọ̀ náà wọ́n máa mọ̀ sí títí láéláé. Àmín lórúkọ Jésù. Wọ́n ní inú bàbá dùn pé Naomi wá sọ fún bàbá rọ́pò pé bàbá ìyàwó yín ò tẹ̀lé yín wá ni. Ó ní ìyàwó òun kò lè wá, òun tí ẹ̀ jẹ́ kó wá. Wọ́n ní kábíyèsí sọ pé òun ò tiẹ̀ jẹ́ kó tẹ̀lé òun. Kó tí ẹ mọ̀ pé òun gan ń bọ̀ láti lọ kí Naomi. Òun kàn jáde ní tòun. Kò mọ̀ níbẹ̀ tí òun ò lè mú dání. Pé because tóun bá mú dání, òun ló máa lọ sọ fún àwọn agent ẹ̀, àwọn olórí tó kù pé òun ti mọ hospital tí Naomi bímọ sí. Òun ló máa júwe fún wọn. Nígbà yẹn wọ́n á tún bẹ̀rẹ̀ gbogbo ìwà burúkú wọn. Torí gbogbo wọn kò sí ẹni tó mọ ibi tí Naomi wà. Wọn ò jẹ́ kí wọ́n mọ̀. Wọ́n ní new place léleyii, wọn ò lè ever mọ̀. Ní hospital ni. So wọ́n ní torí ẹ pé bàbá ní nítorí ẹ ni òun ò ṣe jẹ́ kí ìyàwó òun wá. Ó dẹ̀ dà bẹ́ẹ̀. Ó dà bẹ́ẹ̀ o. Ẹ rí ilé ayé. Ẹ rí bá àwọn èèyàn ṣe bá ayé ara wọn jẹ́. Irú ìyàwó bàbá èèyàn tó jẹ́ pé ìyá ọkọ ni fún Naomi, tó yẹ kó jẹ́ ìyá ọkọ. Wọ́n ti fi ìwà burúkú, wọ́n ti fi ba ìwà rere jẹ́. Bẹ́ẹ̀ ni, ó yẹ kó rí bẹ́ẹ̀. Ọlọ́run tó dójú tì wọ́n, ẹ fi ìpè kékeré ni. Ọlọ́run really ṣe gbogbo, ó fi ojú wọn gbolẹ̀. Ó ti ojú wọn bolẹ̀. Wọn ò rí bá ti ṣe wọn rọ́nà gbogbo. Ọlọ́run dìídì ṣiṣẹ́ yìí ní àṣeyọrí. Ó ṣe láṣẹ pé gbogbo ẹ̀yin ọ̀tá Naomi, gbogbo yín pátápátá lẹ máa ṣubú dànù. Ǹjẹ́ wọn ti ṣubú dànù? Ogun yẹn pọ̀. Ṣé ordinary person lè járù ogun yìí kó jàjà ṣẹ́gun? No! Ẹ wo bí Ọlọ́run ṣe dìde nínú agbára, nínú ọlá ńlá ẹ̀. Ló ṣe gbogbo àwọn ọ̀tá Naomi ṣíkaṣíka, ṣíboṣíbo. Gbogbo wọn ń sunkún káàkiri. Wọ́n máa gbógun. Wọ́n gbé. Pàbó ló jásí fún wọn. Wọ́n tún sáré. Wọ́n tún kẹsẹ̀ wọn ṣubú dànù. Wọ́n taari Naomi ẹ̀ gbọ̀n. Ó dúró digbí.
Àá, irú Ọlọ́run wo leléyìí? Ṣé kò yẹ kẹ́rù Ọlọ́run bá yàn ni? Ẹ̀yin tẹ́ ẹ̀ mọ Ọlọ́run, ẹ jẹ́ kẹ́rù Ọlọ́run bá yín. Torí tẹ bá continue tẹ̀ ń ṣe iṣẹ́ àjàǹbákù, tẹ̀ ń ṣe iṣẹ́ pé kò sẹ́ni tó lè mú òun. Ọjọ́ ìyà yín ń bọ̀ o. Ọjọ́ ikú dẹ̀ lèrè ẹ̀ṣẹ̀ bí ìwé mímọ́ ṣe sọ fún wa. Ó ní ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run, òun ní ìyè tí kò nípẹ̀kun nínú Jésù Kristi. Ẹ wo gbogbo àwọn oníṣẹ́ ibi. Ọlọ́run prove ara ẹ̀ o. Ọlọ́run really jẹ́wọ́ ọwọ́ agbára ẹ̀ o. Kí ló dé tẹ́ ẹ̀ kúkú face Ọlọ́run wa yìí? Ẹ jẹ́ ká kí káre. Ẹ jẹ́ ká kí bàbá wa kú ó kú iṣẹ́ takuntakun. Ìyanu lọ́lọ́run fi ọ̀rọ̀ Queen Naomi ṣe o. Lénìí wọ́n ní oyún yá, wọ́n á tún rush Naomi lọ sí hospital. Ọ̀la, wọ́n ló collapse, wọ́n tún rush Naomi lọ sí hospital. Bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n ní ó tún bleed o, ó tún ṣubú o, òyì tún kọ́ o, ó ti ń bleed o, wọ́n á tún rush Naomi dìgbàdìgbà. Ó fẹ́ tó ẹ̀mẹrin tán fi ń sọ pé oyún yá, oyún yá, oyún yá. Ẹ wo bọ́lọ́run ṣe ya gbogbo èèyàn lẹ́nu. Ọlọ́run mà ṣe o. Ẹ mà kú iṣẹ́ ìyanu o. Irú Ọlọ́run wo leléyìí? Bàbá ẹ ti ṣe ju a ti dúpẹ́ pé ẹ ṣe gan, a yìn yín lógo ẹnu. A yìn yín lógo ẹnu. Bàbá mi. Adúró gbọ̀ngbọ̀n lẹ́yìn olóòótọ́. Ọba ògbéni níjà kẹ́rù òbò níjà ṣẹlẹ̀ ẹ̀rù dẹ̀ ń bà wá báyìí. Ẹ̀rù ti ẹ̀ bá Naomi pé kí lòun ṣe fọ́lọ́run tó tó yìí tọ́lọ́run yan òun fẹ́ láàárín gbogbo ọ̀tá? Torí ẹ̀ la ṣe pé Naomi pé mo pé alábùkún fún nínú àwọn obìnrin torí ojú rere tí Naomi rí yìí. Ó yẹ kó bá yàn lẹ́rù. Ó yẹ kó bá àwọn oníṣẹ́ ibi, ó yẹ kó bá wọn lẹ́rù. Gbogbo àwọn olórí tán dìde sí Naomi, ó yẹ kẹ́rù Ọlọ́run bá wọn. Kẹ́ tún máa wo àwọn òpè, wọ́n tún máa sá eré o. Ẹ̀rù ò tí bà wọ́n. Èyí tó dẹ̀ kù, wọ́n á rí he. Ikú náà máa rí he o. A fi gbogbo ẹnu sọ. Tẹ́ ẹ̀ bá jáwọ́, ẹ̀ rí iná nínú kànga. Irú Ọlọ́run wo leléyìí? Irú Ọlọ́run mérìíyìírí wo leléyìí? Tẹ̀ sọ pé ẹ̀ ní jáwọ́, ẹ bẹ̀rù Ọlọ́run, èmi gan bẹ̀rù Ọlọ́run. Mo bẹ̀rù Ọlọ́run pé àṣẹ Ọlọ́run bó ṣe máa ń dáhùn àdúrà leléyìí. Ẹ fi gbogbo ìyanu ẹ fi hàn wá. Ògo ni forúkọ rẹ̀. Baba gbọpẹ́, Olúwa gbà yín. Baba Kábíyèsí ó ti súre lórúkọ Jésù. Ire náà yóò jẹ́ ti àwọn ọmọ yẹn títí láéláé. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Bẹ́ẹ̀ ni, ìyanu yóò ṣẹlẹ̀. Ìyanu ti ṣẹlẹ̀. Ìyanu ti ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni. Ìyanu ti ṣẹlẹ̀, ó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, yóò túbọ̀ máa ṣẹlẹ̀. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Olúwa yìnyín tán ni o. Mélòó la fẹ́ sọ, mélòó la fẹ́ kà ní gbogbo orin tẹ ṣe. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa yìí èèyàn wa. Ẹ bá wa share, kẹ́ bá wa like, kẹ́ dẹ̀ bá wa subscribe. Ẹ ṣé, ẹ túbọ̀ máa bá wa dúpẹ́ o. Jésù Olúwa wa. Amen. Bye.